ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ tí wá kọjá bá a ṣe ń rò ọ̀rọ̀ tí wá ju bá a ṣe ń wò lọ o nínú fídíò tí mo ṣe kọjá mo ní kí ló ń ṣẹlẹ̀ láàfin àṣé kékeré ní nǹkan tá a ṣe rí àṣé ńlá ṣì ń bọ̀ lẹ́yìn ẹ gbọ́ ẹ̀yin lólùfẹ́ mi ṣé lóòótọ́ ni wọ́n ti rọ ọba aláàfin Ọọ̀ni of Ifẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n ti rọ̀ wọ́n lóyè fún odindi ọ̀sẹ̀ kan àbí ìjọ mẹ́rin dẹ̀ ni wọ́n pè é because bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ I was surprised ṣé eré lè tètè wá kò ní ìròyìn torí in fact ó ti fẹ́ di pé gbogbo social media gan ti ń gbé torí kò ń ṣọ̀nà kan kò ń ṣọ̀nà méjì kò ń ṣọ̀nà mẹ́ta gan tí mo ti come across ẹ̀ ṣé mo kí mò ń sọ fún ẹni lè fẹ́ mi pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàfin ó dàbẹ̀ ni pé ẹ fẹ́ gba ọ̀rọ̀ mi gbọ́ gbogbo ìgbà tí n bá ti mú information àfiwá ẹ mọ̀ pé mo máa ń béèrè question lọ́wọ́ ara mi pé kí ló ń ṣẹlẹ̀ láàfin another fire in the palace now another disaster in the palace now ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ láàfin ṣé àwọn alálẹ̀ tí ń bínú sí Ifẹ̀ ni àbí báwo because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ this thing is getting too much this thing is getting too much kí ló lè fún olórí Rónkẹ́ ní God láti lọ gbé adé ìṣẹ̀ǹbáyé kó láàfin láti lọ gbé secret crown láti lọ gbé kó láàfin ẹ jọ̀ọ́ kí ló ń gbénu àwọn olórí yìí ṣé mọ̀ pé mò ń sọ kíní yẹn mo ní kábíyèsí àìmọye àwọn olórí tí kò yẹ kẹ́ máa bẹ gbé ààfin but àwọn kan sọ pé kí ni ìsọkúsọ tí mò ń sọ yìí ó dàbẹ̀ ni pé àwọn tí kábíyèsí kó sáàfin àwọn tó jù wọ́n lọ ni ó dàbẹ̀ ni pé àwọn tó jù wọ́n lọ ni kábíyèsí kó sáàfin because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi irú gọ́ọ̀tì wo irú àyà wo irú agbára wo ni irú olórí Rónkẹ́ lè ní tó máa wọ ṣémbà níbi tó ń gbé secret crown sí adéṣẹ̀ǹbáyé níbi tó ń gbé sí tó dẹ̀ máa lọ gbé jáde ń bẹ̀ number one kí ló fẹ́ fi ṣe number two kí ló fún ní gọ́ọ̀tì láti dán irú àṣà yẹn wò kí ló fún ní gọ́ọ̀tì láti sán irú aṣọ bẹ́ẹ̀ ṣòro ẹ̀yin lólùfẹ́ mi ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ tí mò ń sọ ṣé ẹ ti rí i pé mo ti wá ń jánà báyìí nǹkan kan ń ṣẹlẹ̀ láàfin kí n má pa irọ́ fún yín sẹ́ ó dé lẹ́ẹ̀kejì tí mo máa sọ statement yìí níjọ́ tí mo ti dé ilé ayé tí mo ti gbọ́njú tí mo ti mọ bí àwọn ọba ṣe ń jẹ́ ọba tí mo ti mọ irú agbára tí ọba ní tí mo ti mọ bí ọba ṣe ń control irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí ṣe rí láti 2018 títí wá di 2025 táwa yìí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọba àwọn ọ̀wà tí ọba ń hù àwọn ìgbésẹ̀ tí ọba ń gbé kò ṣẹlẹ̀ rí níjọ́ tí mo ti délé ayé àwọn àdó òkèrè inú ayé mọ́ o a ò kéré inú ayé mọ́ ní àwọn ìròyìn tá a ti gbọ́ bí ọba ṣe lágbára tó bí ọba ṣe inú ìlú yìí náà la wà tá a ti gbọ́ pé wọ́n ń kidnap ọba níbo lẹ ti gbọ́rú ẹ̀ láyé àwọn bàbá wa pé wọ́n ń kidnap ọba ó ti rójú ẹkùn sí ṣé ẹ lè fọwọ́ kan aṣọ ẹ̀ gan ìwọ tó bá fọwọ́ kan aṣọ ọba gan inú á gbé ẹ ló wá di pé àwọn ordinary person wọn á kàn wọnú ìlú wa wọn á dẹ̀ kidnap ọba nǹkan kò dé ní ṣẹlẹ̀ ṣe bí nínú iná la wà tá a gbọ́ pé wọ́n ti ẹgbẹ̀mí àwọn ọba kan ṣé ẹ ti rí ẹ wo nǹkan tó tún ń ṣẹlẹ̀ sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo dẹ̀ sọ mo ní nǹkan kan ń ṣẹlẹ̀ láàfin àwọn èèyàn ò fẹ́ gbà mí gbọ́ gbogbo àwọn tí kábíyèsí kó sáàfin alágbára ni gbogbo wọn ṣebí fídíò kan ni mo tún ṣẹ̀ṣẹ̀ rìlíìsì yìí new coming wife ẹ wo agbára tó gbé wá sáàfin ṣé ẹ ti rí pé àwọn tí ọba ń bá dì alágbára ni gbogbo wọn now
wọ́n ti rọ ọba lóyè ń sìn bóyá ọjọ́ mẹ́rin ni àbọ̀sẹ̀ kan ni o I don't know tí èmi ò tí ì gbọ́ rí ó lè ti ṣẹlẹ̀ rí o pé wọ́n rọ ọba kan lóyè o but in fact èmi ò tí ì gbọ́ rí náà nísìn ó ti wà nínú ìtàn Ifẹ̀ ń sìn pé wọ́n rọ Ọọ̀ni of Ifẹ̀ kan lóyè látàrí mistake látàrí negligent látàrí ìwà àìbìkítà now wọ́n ń bi ọba léèrè sí pé how come tírú olórí Rónkẹ́ tó fi lè ní agbára láti wọ irú bẹ̀ yẹn ọba náà wọn ò mọ nǹkan kan bẹ̀ wọ́n náà wọn ò mọ nǹkan kan pa ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi ṣe ti rí ìdí tí mo yẹ sọ pé a gbọ́dọ̀ máa share àwọn information yìí ẹ̀kọ́ ló wọ́n máa jẹ́ fún gbogbo wa ẹ̀kọ́ ló wọ́n máa jẹ́ fún àwọn àrọ̀mọdọ́mọ wa ṣe ti rí ìdí tí mo sọ pé tí mo ṣe máa ń bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share fídíò yìí ṣe ti rí ìdí tí mo ṣe máa ń bẹ̀ yín ṣé information yìí lèèyàn lè hide ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ subscribe Dànsákì yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi subscribe kẹ́ni bá mi share fídíò yìí ó ṣeé ṣe kẹ́yìn kan tiẹ̀ ti gbọ́ torí mọ̀ pé ó ti ń fly gan lórí íńtánẹ́ẹ̀tì but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ ẹ bá mi share kẹ́ni bá mi subscribe ẹ ṣé gan. wọ́n ń bi kábíyèsí léèrè how come báwo ló ṣe jẹ́ kábíyèsí ní àwọn ò mọ nǹkan pa ẹ̀ ẹ wá gbọ́ àwọn afọbajẹ́ wọ́n ń bi kábíyèsí léèrè wípé tó o bá sọ pé o ò mọ nǹkan kan pa ẹ̀ adé yóò kàn lè ṣe kọ̀ọ̀kan lè dédé jáde ó ní àwọn ohun tán gbọ́dọ̀ pè ó ní àwọn ògèdè tán gbọ́dọ̀ pè ó ní àwọn àyájọ́ tán gbọ́dọ̀ pè and ìwọ nìkan dẹ̀ la fún ní àyájọ́ yìí ìwọ nìkan la fún láṣìírí ògèdè yìí báwo ló wá ṣe sọ pé o ò mọ nǹkan kan pa ẹ̀ definitely ìwọ ló sọ fún olórí Rónkẹ́ bóyá ń gbà tẹ́tí jọ ń ṣeré ìfẹ́ ṣé mọ̀ pé àwọn ìyá wa yìí àwọn obìnrin wa yìí Ọlọ́run fún wọn ní agbára débi wípé tó bá fẹ́ gba nǹkan ní ọwọ́ ọkùnrin tó bá fẹ́ mọ àṣírí ọkùnrin tó bá ti ń fọwọ́ pa ẹ́ lórí báyìí olówó orí mi àlẹ́ ẹlòmíì ẹni bí ọkàn mi tí ń bá rí ẹ̀mí ò lè jẹ tí ń bá rí ẹ̀mí ò lè mú wọ́n fẹ́ gba nǹkan nìyẹn o wọ́n fẹ́ gba nǹkan nìyẹn o àdúrà tí kò máa gbà ní pé nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ kó má jẹ́ nǹkan tó yẹ kó máa pa ẹ́ lára Ọlọ́run fún wọn ní agbára yẹn mọ́ọ̀sì àwọn alágbára tí wọ́n ṣubú nílẹ̀ Yorùbá ṣe bóbìnrin la gbọ́ pé ó mú wọn kẹ́ bá mọ ibi tóbìnrin gbé ní agbára dé ó ṣeé ṣe kó yẹ kí ń gbàtọ̀ tí ń dọ̀wẹ́kẹ̀ tó ti ń ṣeré ìfẹ́ ni bàbá ti jábọ́ who know because àwọn afọbajẹ́ àwọn òjòyè ń sọ pé kábíyèsí ẹ̀yin nìkan lè mú àṣírí yìí and it's true ọba nìkan ló máa ń mọ owó àṣírí yẹn pé tó bá ti fẹ́ lo adé yẹn ó ti ní àwọn ohun tó máa pè sí àìjẹ́ bẹ́ẹ̀ adé yẹn ò ní lift adé yẹn ò ní kó ń bẹ́ẹ̀ tó bá di adé yẹn mú kó lè ṣọ́ọ̀kì ẹ̀ but ó gbé successful tó fi hàn wípé ó pe àwọn ògèdè yẹn ó pe àwọn àyájọ́ yẹn ó pe nǹkan tó yẹ kó pè òun ló jẹ́ kó rí gbé bàbá dẹ̀ sọ pé àwọn ò mọ ọkàn pa ẹ̀ wọ́n ní kábíyèsí tẹ wọ́n ní kò sí nǹkan tí kábíyèsí ò ti fi búra tán ẹjọ́ tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ pé kábíyèsí ò mọ nǹkan kan pa ẹ̀ báwo ni olórí Rónkẹ́ ṣe mọ ògèdè yẹn a jẹ́ wípé omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ni I can say it I can categorically say it tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo bí kábíyèsí ṣe ti fi oríṣiríṣi nǹkan búra yẹn kábíyèsí ò mọ nǹkan kan pa ẹ̀ a jẹ́ wípé omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tẹ́ ẹ bá máa wádìí ọ̀rọ̀ yìí lọ tẹ́ ẹ bá máa wádìí ọ̀rọ̀ yìí bọ̀ olórí Rónkẹ́ ó bribe àwọn kan náà fún láṣìírí yẹn ẹ di ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ yìí ẹ dé torí pé kí ni generation tá a wà yìí kò sí nǹkan tó wó lè ṣe owó kò sí nǹkan tí ò lè ṣe Ọlọ́run ló mọ iye tí Rónkẹ́ olórí Rónkẹ́ tó ti máa gbé fún bóyá ìkan náà wọn afọbajẹ bóyá ẹni ló fún láṣìírí yẹn pé ọ̀gbẹ́ni wíwo lẹ́nu àwọn ohun o má lé mi ni mo fún ẹ láṣìírí yìí o wò kán gbọ́bẹ̀ lé ẹ lọ́rùn báyìí o gbọ́dọ̀ dárúkọ mi o kódà wọn níbi tó gbé ń dùn kábíyèsí dé pé ó dá ẹ jẹ́ kí n pe olórí Rónkẹ́ wá kẹ́ ẹ bí léèrè pé ta ló sọ fún wọn nínú obìnrin àtẹ̀yìntọ̀ àwọn ò kí ń bóbìnrin sọ̀rọ̀ àdé lóòótọ́ àti lólódo kí wọ́n fẹ́ bá obìnrin sọ torí pé kí ni obìnrin kan náà gbé adélé lọ́wọ́ bàbá wa ẹ̀yin náà gbé adélé lọ́wọ́ ẹ̀yin náà lè máa answer sí question yẹn now nísìn ẹṣu ẹ̀nù dín
because ẹ̀yin náà gbé adé lé ọwọ́ wọn ò ní nǹkan kan bá obìnrin sọ now ẹṣu ẹnùdí sìn ẹni mélòó lè fẹ́ sọ fún pé ẹnùdí ẹ̀yin nìkan lẹ mú àṣírí báwo làṣírí ṣe dọ́wọ́ Rónkẹ́ báwo ládé ṣe jáde láàfin ẹ ti rí ẹ̀yin náà lè máa dáhùn sí question yẹn ohun mo ṣe ń sọ fún yín bàbá ẹ ti ń finá sórí òrùlé sùn now wọ́n ti rọ̀ yín lólóyè sí i ẹ̀yin lólùfẹ́ mi ṣé ó wà nínú kọ́ṣọ́ Ilé Ifẹ̀ pé tí ọba bá ṣe àṣemáṣe kọ́rọ̀ lóyè fúngbà díẹ̀ àbí kò sí nínú kọ́ṣọ́ Ilé Ifẹ̀ àbí wọ́n kàn mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ fi ìbéèrè tiyín àbí ánsà tiyín sí abẹ́ comment section gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ tẹ́ bá kọ́ màkọ́ sí fídíò yìí ẹ jọ̀ọ́ àárín yẹn sì ń rú mi lójú ṣé ó wà nínú òfin àti àṣà Ilé Ifẹ̀ pé tí ọba bá ti ṣe àṣemáṣe kan wọ́n lè rọ̀ lóyè fúngbà díẹ̀ torí wọ́n ní according to information tó tó mi lọ́wọ́ pé ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ fún ní wọ́n nì kó tó di pé wọ́n wá rọ̀ lóyè finally eléyìí sì temporary ni o maybe for just 4 days or 7 days or 21 days I don't know but ṣó wà nínú kọ́ṣọ́ Ilé Ifẹ̀ pé tọ́wọ́ bá ti ṣe àṣemáṣe wọ́n gbọ́dọ̀ rọ̀ lóyè àbí kò sí nínú kọ́ṣọ́ wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ fi punish kábíyèsí ni pé you are too negligent you are too weak I don't know ẹ wo bí àwọn olórí gan ṣe ń ṣe láàfin òun ni mo ṣe ń sọ wípé ó dàbẹ́ ni pé àwọn ọba tó ń jẹ ní sẹ́ńtúrì yìí ó dàbẹ́ ni pé wọn ò fún wọn láwọn àṣírí táwọn bàbá wa lò nígbà yẹn lọ́hùn because kò sẹ́ni tó ń gbéná wojú ọba kò sẹ́ni tó ń fọwọ́ pa idẹ ọba lójú ẹ wo báwọn olórí ṣe ń ṣe láàfin ìjẹ́ wo la ṣe ń sọ̀rọ̀ tó lórí Mariam versus Queen Naomi ó tún yá Tóbi tún fò jáde fẹ̀rẹ̀ nínú àwọn olórí náà ní o another olórí la tó ń gbọ́ ìsìn olórí Rónkẹ́ tala tún mọ̀ tó tún ti ń plan ìgbésẹ̀ mi to God who made me I'm not seeing this coming mi ò tiẹ̀ lérò pé irú kan báyìí tiẹ̀ tún lè ṣẹlẹ̀ láàfin mo rò pé bóyá ìjà òjòwú nǹkan náà lọ́sọ̀ máa ṣe ní ààfin ẹ tún wá wo ìgbésẹ̀ tẹ́lẹ̀ tó tún wá gbé ṣe é gbé ìtẹ́lẹ̀ tó wá gbé ó tún kọjá bẹ́ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ ò ní rírun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ̀hún pé mi náà mo promise pé any information tí n bá ti rí mi ò ní hesitate láti mú wá fún yín wàhálà yín náà ni mò ń bá káàkiri ẹ bá mi share ẹ ṣe gan iná nìtọ́wọ́ yín ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ti subscribe ẹ̀yin náà subscribe káàdì máa jẹ ìgbádùn ètò yìí so wọ́n ní tí àwọn afọbajẹ ń fún kábíyèsí sí àti àwọn ìjòyè pé yìí tá a sì ṣe fún ẹ yìí o temporary ni o ìsídà kó change finally kí rògbòdìyàn yìí kó lọ sódò kó lọ sinmi ká má gbọ́ wuyewuye kankan mọ́ ká má rí nǹkan báyìí mọ́ láàfin àbí kò forí àpèrè lẹ̀ kẹlòmíì tó mọ ìlú tó kó bọ́ síbẹ̀ ṣẹ́rí condition tó fún kábíyèsí báyìí látìgbà tí ọ̀rọ̀ olórí Queen Naomi tó ti ṣẹlẹ̀ disaster ò yé ṣẹlẹ̀ láàfin o ṣé kò ń ṣe Queen Naomi tó kù láàfin òun ló ń jẹ́ kí gbogbo kinní yìí máa ṣẹlẹ̀ ní àbí báwo kò wá tí ẹ fi ibi kankan yé èmi gan mọ́ kò fi ibi kankan yé mi mọ́ because kàkà kó sàn lára ìyá jẹ ojoojúmọ́ la fi ń gbọ́ different story kí ló ń ṣẹlẹ̀ láàfin kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá ẹ pe àwọn olórí yìí jókòó ẹ bá wọn sọ èyí tó ń jòdì tọrọ kó má tú ìlú mọ́ yín lórí kó má lé yín kó lórí àpèrè ṣé mo pé mo ń sọ fún yín bí fídíò mẹ́ta tí mo ti ṣe sẹ́yìn mo ní àwọn olórí yìí tẹ́ bá tètè kọ́wọ́ ọmọ wọn báṣọ wọn máa dójú tì yín ni ṣé ẹ ti rí sìn mo sì sọ̀rọ̀ yìí kò tí ì tọ́sẹ̀ kan mo ní tẹ́ bá tètè kọ́wọ́ àwọn olórí báṣọ
wọ́n máa dójú tì yín ni wọ́n máa ojoojúmọ́ náà wọ́n máa fi dárúkọ yín ìyàwó Ọọ̀ni ni o Tóbídé ìyàwó Ọọ̀ni ni o Rónkẹ́dé ìyàwó Ọọ̀ni ni o Mariam dé ìyàwó Ọọ̀ni ni o Queen Naomi dé ojoojúmọ́ náà wọ́n máa torí pé kò sí bọ́n ṣe máa porí ajá tó ní porí kòkò tó fi sè kò sí báwọn ìyàwó yín ṣe máa hùwà kan tí orúkọ yín ò ní jáde ńbẹ̀ ohun mo ṣe ní kẹ̀dẹ̀tẹ̀ pé wọ́n kẹ́ẹ̀kọ́ ọmọ ọba aṣọ kọ́ yé dójú tì yín ṣe ti rí sìn àdúpẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ó sì gbà wọ́n nì ọpẹ́ ni o bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọpẹ́ ni kẹ́ ẹ jẹ́ ká máa dá pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó sì gbà wọ́n nì tí àwọn afọbajẹ àwọn òjòyè tó lè pè bíríkótó tó lè pè bíríkótó tó lè sọ pé ẹ jẹ́ ká fún ni wọ́n nì ọpẹ́ ńlá sì ni o kí ni ká ti gbọ́ pé wọ́n rọ Ọọ̀ni of Ifẹ̀ lóyè fáínálì wọ́n fẹ́ lòmíì síbẹ̀ bàbá ìtìjú ayérayé ni o ìtìjú ayérayé ni o bàbá mi ò tó yín pàṣẹ fún o mi ò dẹ̀ tó yín advice ìbá dáa kó tó dé stage yẹn kẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó le ìbá dáa kí ọjọ́ yẹn tó dé kí àmì irú ọjọ́ yẹn ò tiẹ̀ ní dé lágbára Ọlọ́run àwọn alálẹ̀ ìlú Ifẹ̀ kò ní jẹ́ kí irú ọjọ́ yẹn dé kí irú ọjọ́ yẹn má bàa wáyé kí irú ọjọ́ yẹn má bàa ṣẹlẹ̀ kó má bàa di àdá inú ẹ gbé ìgbésẹ̀ tó le bàbá èmi ò ní sọ jù yẹn lọ torí pé kí ni ọmọdé ni mo jẹ́ sí yín irú mi kọ́ ló máa kọ́ yín ní nǹkan tí ẹ máa ṣe àmọ́ wọ́n ní afọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n kò jẹ́ àpàgbà ní wèrè ẹ̀yà àgbà náà lè sọ bẹ́ẹ̀ ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la kó jọ tá a fi dá Ilẹ̀ Ifẹ̀ náà ni ó ti ń fẹ́ dàrú yìí o Ọlọ́run òdè níjó dàrú lágbára Èdùmàrè bàbá ẹ gbé ìgbésẹ̀ tó le kí ìtò wọ́ọ̀sì tó lé ìlọ kó bá má ṣẹlẹ̀ ẹ gbé ìgbésẹ̀ tó le bàbá èmi ò ní sọ jù báyìí lọ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tí n bá tún gbọ́ any information tó tún wà useful tó wà fantastic tí mo rí pé ó máa wúlò fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ò ní hesitate láti wá mú wá fún yín ẹ ṣé bá mi share fídíò yìí ire o mo tún padà bọ̀.